jíyà mi lónìí tó bú wa lọ́yọ̀ ògo Awikonko tí mo bú wa lọ́yọ̀ rẹ̀ òsì tó fẹ́ ṣe fáwa ò lè pa wá àwọn agán wá fún ẹni Awikonko wá fún ẹni. ẹ lè máa gbọ́ kẹ́ ẹ má dà mọ́ ọmọ kú bàbá yèyé làwọn. kọ̀ọ̀fọ́ọ̀mù ni àwọn ọlọ́ba tí ń pààyàn àti lọ́ba tí ọba ìlú mi ń jalè ọba ìlú tí ń gan jalè àwọn òsì lọ́ba tí ń jalè àti lọ́ba tí ń pààyàn. ọba lèmi náà fà wá ní wáyà ọwá ní ó yà bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n bá bú bàbá rẹ̀ tí ó sọ̀rọ̀ máa lè ní Awikonko bú wa lọ́yọ̀ọ́ ní tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ebi sọ máa lè Awikonko bú wa lọ́yọ̀ọ́ àwọn òsì lọ́ba rádaràda bẹ́ẹ̀ ni àwọn sọ máa lè Awikonko má ṣe bẹ́ẹ̀ mọ́ o wàláì má ṣe bẹ́ẹ̀ mọ́ o. ṣé wọn náà sọ̀rọ̀ sọ́ba. àní filẹ̀ o. kò ẹ má jọ wọlé Awikonko ọ̀gbọ̀dọ̀ wọlé ẹ má jọ wọlé Awikonko ọ̀gbọ̀dọ̀ wọlé kò ẹ má jọ wọlé Awikonko ọ̀gbọ̀dọ̀ wọlé ẹ má jọ wọlé Awikonko ọ̀gbọ̀dọ̀ wọlé. Awikonko jíyà mi lónìí. àní filẹ̀ o. ṣé wọn náà sọ̀rọ̀ sọ́ba. ẹ wà ní ìdòkó mo kí gbogbo ẹ̀yin ìjòyè náà ti ìlú Kuta mo kí gbogbo ẹ̀yin ọmọba wà ní ìdòkó mo kí gbogbo ọmọ bíbí ìlú Kuta náà àti gbogbo àwọn tájọ kọ́wọ́ rìn wá síbí lẹ́yìn dada yóò ní bàjẹ́ o ẹsẹ̀ òkèèrè wọn ni. téèyàn bá wo bínú mi ṣe dùdó pẹ̀lú ọkọ̀ tí kábíyèsí Olowu títí ìlú Kuta sọ ẹṣin bá bí ẹ bá gẹṣin nù mí kò lè kọsẹ̀. ẹ ṣe òkèèrè gan inú mi dùn gan ni láti wá bí ilé mi tí ó bá jẹ́ race to power 2 pẹ̀lú nǹkan tí mo gbọ́ àti gbogbo kan ọgbọ́n wọ́n sọ ó multiply by 100 ẹ ṣe òkèèrè gan ní pàtàkì tá a wá fún wá síbí ilé ni pé a ṣe ń kí àwọn ọlọ́ba ìran náà káàkiri látìgbà tí a ti ṣe ayẹyẹ ìwúyè tó kọjá àti ìráyè máa lọ kiri wọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìní ìṣúwà lára àwọn ọjọ́ tá a ti fẹ́ máa láti bẹ̀rẹ̀ sí jáde náà láti máa rí pé à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọba aládéládé àti ọrùn lẹ̀kẹ̀ ọ̀dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni o gbogbo pátẹ́ tí ń kú lórí ilẹ̀ Yorùbá náà pé kó má bàjẹ́ ẹ ṣeun gidi gan ni ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ẹni tí ó bàjẹ́ àní bí o ọ̀dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni ìdí tá a fi wá ni pé a fẹ́ rí gbogbo yín kádẹ̀ kí pé ti dé o gẹ́gẹ́ bí kábíyèsí Olówu náà ti sọ fọwọ́sowọ́pọ̀ gbogbo bí ìlú ilẹ̀ Yorùbá yóò ṣe tòrò yóò ṣe tùbà yóò ṣe tùṣẹ́ àwọn nǹkan tó wà ní ọkàn tèmi náà nìyẹn ọpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ náà mo dúpẹ́ gan ni. nǹkan mìíràn lára àwọn kan tí mo tún fẹ́ sọ ó yà mí lẹ́nu àti mo rí Raji Abbas tí mo rí Laji Abbas
tí mo tún rí òòṣà tí mo bá lọ́rùn rí ẹ̀rú mọ̀lẹ́ ọ̀gá àṣà òòṣà lẹ́nu mi. Òkè kábíyèsí Olowu ti ìlú Kuta àgbáyé àgbáyé àti orúkọ fún ìṣọ̀kan náà a ṣe ìdùnnú nígbàgbọ fún yín ti tó bí ọdún mélòó kan báyìí mo ti máa ń wò lórí fọ́n lóríṣiríṣi mọ̀ pé ènìyàn kan tó fẹ́ràn ilẹ̀ Yorùbá ẹ̀mí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti òye lórí ìṣẹ̀ṣe àti àṣà. Àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan ẹsẹ̀ ìṣe náà àárín tá ò ní bàjẹ́ o wájú ibi tí yóò mọrí sí àbúrò ilé yóò mọ bí wẹ́ẹ́ nílùú Kuta àgbọ̀n mọ tọwọ́ àlàbóṣù ẹ̀kú ẹ̀wọ́gbà wa ẹ̀kú àyẹ́sí náà àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan ó kí olórí kábíyèsí Olowu náà ẹ ṣeun gidi gan olóyìnbó wa ní behind every successful man there must be a woman. Unfortunately, they are multiple. Ó dáa ẹ ṣe wọ́n ní wọ́n kọ́ ọ. Ó dáa bẹ́ẹ̀ náà. Ẹ ṣeun ẹ kú tọ́jú kábíyèsí Olowu. Mo kí gbogbo ẹ̀yin orí adé ọrùn lẹ̀kẹ̀ ẹ wà ní ìdòkó. Mo kí gbogbo ẹ̀yin ìjòyè náà ti ìlú Kuta. Mo kí gbogbo ẹ̀yin ọmọba wà ní ìdòkó. Mo kí gbogbo ọmọ bíbí ìlú Kuta náà àti gbogbo àwọn tájọ kọ́wọ́ rìn wá síbí lẹ́nu dada yóò ní bàjẹ́ o ẹ ṣeun kí ni wọ́n ní.